kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo àgbáyé. Ọ̀dẹ̀dùnbí Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Lójú òpó wa ń bí Prophet Tèmítọ́pẹ́ Solomon wà ń bẹ̀. Mo kí yín ẹ kú dédé àsìkò yìí sà. Yes sir, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yóò wà pẹ̀lú yín. Iléeṣẹ́ yìí yóò máa lọ síwájú. Gbogbo àwọn tó ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àánú Olúwa yóò wà pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Kristi. Àmín. Ọ̀dà, àwọn iṣẹ́ wo ni Olúwa rán yín sáwọn èèyàn àwùjọ wa lásìkò yìí? Bẹ́ẹ̀ni, láti bíi let me say 3 days ago, weekend ni Olúwa ti bá mi sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè yìí. Ká tó wá tún wá gbọ́ gbogbo àwọn tó tún wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ohun tí Olúwa ti bá mi sọ ní weekend yẹn, gbogbo ohun tí rínú àdúrà la wà àti ohun tó Olúwa bá mi sọ ṣá. Àkọ́kọ́, lóòótọ́ orílẹ̀-èdè wa wà nípò ọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́, ṣe tún bẹ̀rẹ̀ iṣẹ́ sí lákọ̀tun lẹ́yìn ìgbà tí Trump sọ pé òun bọ̀, tí àwọn kan dẹ̀ sọ pé kò sí nǹkan tó ń jẹ́ genocide, Christian genocide ní Nàìjíríà, tí àwa rí wípé wọ́n wá mọ̀ múra sí i, tó dàbí ìgbà pé wọ́n múra sí ni, tí wọ́n dẹ̀ lọ sí church ilé ìjọsìn ìyá àgbàlagbà yẹn ẹkún dẹ̀ ń gbọ̀n mí, mi ò lè wo fídíò yẹn. Ohun tó ní agbára ló dé bá orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n ohun tó wá wà ń bẹ̀ tí Ọlọ́run bá mi sọ tó wá bà mí lẹ́rù, tí ó dẹ̀ tí mi ò tiẹ̀ mọ ohun tí mo lè pè é, ó bà mí lẹ́rù jọjọ. Ó ní wípé mo rí fúláàgì Nàìjíríà nínú bú ẹ̀jẹ̀. Mo ní Olúwa, ṣé ohun tó tún ṣẹlẹ̀ yìí ni àbí báwo? Olúwa ló ń kọ́ o. Olúwa ní nǹkan ńlá míì tún ń bọ̀ tó wà níwájú. Àyè náà ṣe eré mú ẹ̀rù bà mí gidigidi. Olúwa ní ohun ńlá mayalianu sariba kasanda, fúláàgì Nàìjíríà ó wà nínú ọ̀rọ̀ yìí kan tí wọ́n bá ṣe ohun tó yẹ kán ṣe. Bàbá Tinubu gbọ́dọ̀ dìde, ààrẹ orílẹ̀-èdè gbọ́dọ̀ dìde, torí ètò ń bọ̀ yìí gẹ́gẹ́ bí Olúwa ṣe fi hàn mí, bí eré ọmọdé sì ni. Bí eré ọmọdé mo rí, in fact ohun tí mo rí ó similar sí ìgbà EndSARS, bí ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ṣe lọ nígbà yẹn. Àwọn tó bá rántí ohun tó ṣẹlẹ̀ ní October tó ṣẹlẹ̀ lọ́dún yẹn lọ́hùn, ohun tí mo rí similar sí ìyẹn bẹ́ẹ̀. Mayula kasaria talalalabakasanda. Ewu bọ̀, ewu wà lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. And then ọ̀rọ̀ pé Trump wá, kó má yà wá lẹ́nu pé bóyá bọ́n ṣe ń pe Trump pé kò ní wá bí àwọn ṣe lérò pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa wá. And nǹkan adẹ́ tí àwọn tí ọ̀rọ̀ yìí kàn, àwọn ìjọba tí wọ́n bá tètè dìde ṣe nǹkan burú ju bó ṣe lọ yìí lọ. Torí Olúwa sọ fún mi wípé ó ní there will be more death. Olúwa ní more noise and sound of war. Olúwa ní more noise and sound of war. Ètò wa sọ mi balẹ̀ díẹ̀ ní pé a nílò láti gbàdúrà kó má jẹ́ wípé orú ohun tó ṣẹlẹ̀ yìí á fẹ́ ṣẹlẹ̀ láwọn apá àbìkan lórílẹ̀-èdè, tí wọ́n á lọ bá àwọn èèyàn níbi tí wọ́n ti ń jọ́sìn. Ṣé wà pẹ̀lú mi sà? Àgbọ́yé. Ṣé wà pẹ̀lú mi sà? Tí wọ́n á lọ bá àwọn èèyàn níbi tí wọ́n ti ń jọ́sìn. Ní December 31st, a gbọ́dọ̀ múra gidigidi. In fact, irú àwọn agbègbè tí nǹkan ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí, àwọn ìgbèríko yẹn, màá sọ fún wọn wípé tí ò bá ti sí security tó nítumọ̀, wọ́n má ṣe December 31st yẹn pé wọ́n kó àwọn èèyàn jọ. More noise and sound of war. Ariwo sí àti ariwo ogun ó tún máa pọ̀ sí.
and then gbogbo àwọn ìjọ nígbèríko mo fẹ́ sọ fún wọn wípé kírú ohun tó ṣẹlẹ̀ yìí, because I see something similar again. Bí 31st yẹn ó bá ṣe é ṣe kí àwọn ìgbèríko kan tí ò bá ti sí security kí wọ́n ṣe online service, kí wọ́n má ṣe kán má sọ pé wọ́n kóra jọ pọ̀ kí a má bàa tún rí àwọn ìṣẹ̀lẹ̀ àbàmì yìí irú èyí tó ṣẹlẹ̀ ní ìlú Kwara State yìí gẹ́gẹ́ bí Olúwa ti fi hàn mí. Ṣùgbọ́n ohun tó kàn wá bẹ́ẹ̀ ni pé tá bá lè gbàdúrà àǹdẹ́ yàtọ̀ sí àdúrà tí ìjọba wa bá lè gbé ìgbésẹ̀ tó yẹ arọ bàbá Tinubu á mọ̀ pé iṣẹ́ gidi náà ń ṣe, ṣùgbọ́n adìyẹ wọn làwọn ìyẹn ni ọjà mọ̀, ṣùgbọ́n arọ wọn kí wọ́n gbìyànjú kí nǹkan má bàa bàjẹ́ ju bó ṣe ti bàjẹ́ yìí lọ, kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá. Torí ohun tí mo gbọ́ láti weekend lọ́lúwa ti ń bá mi sọ pé more debt sọ fún mi pé àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ o tó máa mú, let me say it this way, happenings that will bring reformation to Nigeria and peace ó máa ṣẹlẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó mú àtúntò bá orílẹ̀-èdè tí a fi ní àlàáfíà padà, Ọlọ́run máa fi àyè gbà. Ẹ má wá jẹ́ kí n tàn wá, kò wá ń ṣe àwọn ìṣẹ̀lẹ̀ yẹn àwọn kan bá lọ, kò ń ṣe ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn pé bá ṣe ní àwọn ìṣẹ̀lẹ̀ kan máa wà, kò ń ṣe ìṣẹ̀lẹ̀ tó dẹrùn o, kò ń ṣe ìṣẹ̀lẹ̀ kan tó dẹrùn o, kò ń ṣe ìṣẹ̀lẹ̀ kan tó dẹrùn o, gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun fi hàn mí. So ìdí nìyẹn tí mo fi sọ pé gbogbo àwọn church tó wà ní ìgbèríko tí ò bá ti sí security tán rí pé security ó bẹ́tà kí wọ́n má ṣe 31st, because mo rí similar something sí nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State yìí tí wọ́n tún ṣe níbòmíì kọdún yìí tó parí. So in fact wọ́n gbọ́dọ̀ múra, ààrẹ orílẹ̀-èdè gbọ́dọ̀ múra, if not flag Nàìjíríà ni mò ń wò yìí nínú bú ẹ̀jẹ̀. Ohun kẹta tó Olúwa bá mi sọ ní weekend tó lọ yìí náà ni wípé ó ní àwọn ọba kings will be uprooted. Ó ní general shame and reproach. Olúwa dẹ̀ ní pé ikú yóò tún wá wà láàrin wọn. Ẹ gbọ́ dáadáa. Olúwa ní kings will be uprooted. Bí pé èèyàn ṣẹ̀sìn, general shame and reproach and more deaths among them. Olúwa ní Marulia Kataria Lasari Bashanda. Olúwa ní ìṣẹ̀lẹ̀ yìí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí ọdún 2026 yẹn bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn, bó ṣe máa play out nìyẹn. Ohun tó wà ń bẹ̀ ni wípé àwọn ọba ìbúdọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ mọ Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. Oh God, oh God, oh God, oh God. Àwọn ọba tó dẹ̀ ń gbàbọ̀dé yìí wọ́n máa wọ, yàtọ̀ sí pọ́n wọ aṣọ ẹ̀sìn wọ́n tó kú òǹbẹ̀, wọ́n máa kọjá lọ láìtó ọjọ́. Bẹ́ẹ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí, wọ́n máa kọjá lọ láìtó ọjọ́. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ṣé ẹ ṣì wà pẹ̀lú mi sà? Àgbọ́yé, a wà pẹ̀lú yín. Ọdún náà ni pé the one behind shall be declared, the one behind shall be declared the number one. Ṣé ẹ wà pẹ̀lú mi sà? Àgbọ́yé. Olúwa sọ fún mi wípé ẹni tó wà lẹ́yìn wá á di ẹni wájú lójijì. Olúwa ní àwọn ìṣẹ̀lẹ̀ tí ó unfold láàrin òpin ọdún yìí sí láti January 2026 kájà sọ dé March, ẹni tó wà lẹ́yìn á kàn déédéé di èrò wájú lójijì. The one behind shall be declared the number one. So ohun tí mo fẹ́ sọ ilé generally ni pé ohunkóhun tó bá ń ṣe, bóyá o wà níbì kan òun sáàbì èèyàn, òun sí èèyàn, òun ṣe kan, ṣe tọkàntọkàn, èrè ń bọ̀ fún àwọn tó bá ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣe. Ẹni ẹ̀yìn wọn máa di ẹni iwájú gẹ́gẹ́ bí Ọlọ́run àwọn ọmọ ogun bó ṣe fi hàn mí. And then Olúwa sọ fún mi pé expect the unexpected in the Redeemed Christian Church of God. Máa ṣẹlẹ̀ sí ìjọ Redeemed. Expect the unexpected.
àwọn nǹkan wọ̀nyí nílò àdúrà ó dẹ̀ nílò àkíyèsí because ẹni tó ń gbàdúrà tí ò kíyèsí ó kàn dàbí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni gbogbo bá máa sọ pé ká gbàdúrà tí ìjọba ò bá ṣe ohun tó yẹ kán ṣe nǹkan máa burú sí ni. Bíbélì ní watch and pray so bó ṣe rí nìyẹn Olúwa sọ fún mi pé Redeemed Christian Church of God expect the unexpected ohun tí nǹkan tó wọn fọkàn sí kan máa ṣẹlẹ̀ lọ́dún yẹn kọ́lọ́run kó gba àkóso kó jẹ́ ìṣẹ̀lẹ̀ àlàáfíà kó dẹ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ ire lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun ìyẹn nípa abala tibẹ̀ yẹn and then àwọn bank mo rí ìpèníjà lórí àwọn commercial bank ìpèníjà lórí wọn so Ọlọ́run kó gbàkóso èyí sì ni àwọn tí Olúwa bá mi sọ tí mo dẹ̀ rí wípé yàtọ̀ sí pé à ń gbàdúrà ó nílò wípé oníkálukú kó kíyèsára tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ Jésù yóò fọhùn fún èmi yóò fọhùn fún ọ yóò fọhùn káàkiri ibi tó ti ń wò mí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ò ní bá wọn sunkún òpin ọdún wàhálà òpin ọdún kò ní dé bá ọ kò ní wọ ilé rẹ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun mọ́jú gbogbo ẹ̀ lọ máa rúlé àná sáré kàtàrà rúra dẹ̀ sọ fún mi wípé ọdún tá à ń wò lọ́ọ̀kan yẹn ó jọ ọdún tí ikú ọ̀dọ́ yóò pọ̀ ju ọdún yìí lọ o. Olúwa sọ fún mi pé ọdún tá à ń wò lọ́ọ̀kan yẹn ó jẹ́ ọdún tí ikú ọ̀dọ́ yóò pọ̀ ju ọdún yìí lọ ó túmọ̀ sí wípé gbogbo òbí níṣẹ́ láti ṣe jẹ́ kọ́mọ ẹ súnmọ́ Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ ẹ̀fọ̀nà Ọlọ́run hàn wọ́n gbé wọn sínú bú ẹ̀jẹ̀ Jésù fi ọ̀nà oh my God káwọn ọmọ ẹ̀ má sáré kọjá ohun tó yẹ kán sáré lọ kán má sáré kọjá kádàrá kó má di wípé àjálù á máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí ṣùgbọ́n èyí tí mo ti ẹ̀fẹ̀ ká sì gbàdúrà lé lórí kí ìjọba wa tarọ wá bẹ̀ sí ìjọba wa ni wípé mo rí fúláàgì Nàìjíríà nínú bú ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ní agbára something similar like EndSARS òní mo rí kí Ọlọ́run kó gbàkóso. ọ̀rọ̀ ńlá kọ́lọ́run bá kó gbàkóso kọ́lọ́run kó sì yọ wá nínú eléyìí ó dà kí wá ní ojútùú sí ọ̀rọ̀ táwa tó wà nílẹ̀ báyìí. ojútùú tó wà ńbẹ̀ náà ni kí gbogbo àwọn tó kàn kán gbéra ààrẹ wa Tinubu kán ṣiṣẹ́ sí àná ṣiṣẹ́ kán ṣiṣẹ́ sí gbogbo wọn tó wà ń charge kán ṣiṣẹ́ sí kí kinní má burú ju bó ṣe wà lọ bó ṣe rí nìyẹn. ó dà ẹ ṣeun ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara yìí àti nínú àsọtẹ́lẹ̀ tẹ́ sọ láìpẹ́ pé December 31st mọ́jú ìyẹn àìsùn mọ́ ti ọdún tuntun wípé àkíyèsí ńlá ilẹ̀ ń fọgbọ́n pé àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn wòlíì àwọn ṣọ́ọ̀ṣì sí lásìkò tá a wà yìí ẹlòmíì á sọ pé Ọlọ́run ń ṣọ́ àwọn wípé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé àwa fẹ́ sọ pé Ọlọ́run ò ṣọ́ wọn náà ni àbí sáwọn náà ní nǹkan tí wọ́n tún lè ṣe gẹ́gẹ́ bí akitiyan kájàdù irú ẹ̀ bẹ́ẹ̀. nǹkan tí wọ́n lè ṣe gẹ́gẹ́ bí akitiyan náà ni wípé àwọn church tó wà ní àwọn ìgbèríko táwọn pípì ti gbà wọlé báyìí ni pé ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní that financial capacity pé kí wọ́n gba àwọn ìlú ẹ̀ṣọ́ ààbò private security kò ń ṣe gbogbo wọn so ẹni tí ò bá dẹ̀ ní agbára ẹ̀ ó ṣe pàtàkì kí èèyàn má fi ẹ̀mí ara ẹ̀ wéwu ní kòríta ẹ̀ kí because àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó dé bá lọ́wọ́lọ́wọ́ oh God ẹkún dẹ̀ ń gbọ̀n mí wọn ò rò tẹ́lẹ̀ o ṣé ká wá sọ pé ṣé wà àwọn yóò tún máa sọ pé mi bá dẹ̀ má lọ church mi bá mọ̀ kí n má lọ church lọ́jọ́ yẹn ni nígbà téèyàn tún fẹ́ lọ jọ́sìn fún Ọlọ́run ẹ̀ ṣé ó yẹ kí àti jọ́sìn fún Ọlọ́run èèyàn tún mú ewu dání so orílẹ̀ condition tá a bára wa lórílẹ̀‐èdè yìí nìyẹn so àbùdọ̀ wa fi àìmọ̀ kan tún fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àwọn online kìíní ti wà so ó bẹ́tà kí arú àwọn agbègbè kan bẹ́ẹ̀ yẹn kí wọ́n hàn because ohun tí mo rí yìí tó bá ṣẹlẹ̀ ewu ńlá ni ó burú ju ohun tó ṣẹlẹ̀ yìí lọ ó burú jù lọ so bó ṣe jẹ́ nìyẹn so ohun tí mo kàn máa pè wọ́n sí ni pé ẹni tó bá lówó láti gba security force then
lè go ahead but gbogbo ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìjọba wa náà ló nílò láti dìde èyí tí wọ́n dẹ̀ sọ pé Trump kó má yà lẹ́nu pé kò ní wá gẹ́gẹ́ bọ́n tiẹ̀ ṣe lérò pé bóyá bẹ́ẹ̀ lómi ṣe ni ó yá kó máa bọ̀ báyìí kó ń ṣe pé yóò wá lọ́la yóò wá lọ́túnla so and then àwọn people yìí ready láti bà nǹkan jẹ́ ju bó ṣe wà yìí lọ so kí Ọlọ́run kó dìde ẹ̀san àti ìpèníjà lórúkọ Jésù. Àmín. Ọ̀dà pẹ̀lú gbogbo ibi tọ́rọ̀ wá dé yìí àwọn olóṣèlú wa lásìkò yìí 2027 ni wọ́n ń pariwo kí ni a lè ṣe ọ̀nà wo la lè gbé gbà tí wọ́n fi kọjú mọ́ ohun tó wà nílẹ̀ yìí. Ohun tó wà lọ́rọ̀ wọn ni pé Ọlọ́run àwọn ọmọ ogun ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ á ké ìjọba wọn á dẹ̀ fàya ìjọba wọn máa fàya mo wí lórúkọ Olúwa ìjọba wọn máa fàya Ọlọ́run á fa ìjọba wọn ya sẹ́rí kọ́ máa kégbe 2027 nípò tí orílẹ̀-èdè wà ó ṣàfihàn wípé àwọn adarí wa dájú ó ṣàfihàn wípé àwọn adarí wa ìkà ni wọ́n ó ṣàfihàn wípé àwọn adarí wa àpò wọn nìkan náà ń jà fún ẹ̀san ké ìjọba wọn fàya ó fàya pẹ́rẹpẹ́rẹ. Àmín. ọ̀pọ̀lọpọ̀ wọn mo wí lórúkọ Olúwa tí wọ́n ń lépa 2077 tí wọ́n wo ẹ̀jẹ̀ tí wọ́n ń ta sí. Oh God, Ọlọ́run á dìde á fi ibi yìí á fi dán wọn wò á fi dán ilé wọn wò mo wí lórúkọ Olúwa gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Àmín. Sẹ́rí ibi tó dé dúró báyìí àwa wòlíì gbọ́dọ̀ máa fi wọ́n ré àwọn olóṣèlú ìkà àtọ̀dájú yìí. Ṣé ẹ wà pẹ̀lú mi sà? Àgbọ́yé. Ṣé ẹ wà pẹ̀lú mi sà? Bẹ́ẹ̀ni. Àwa wòlíì gbọ́dọ̀ fi wọ́n ré. Nígbà tí ṣé ẹ rí fídíò yẹn ni oh my God ẹ rí màmá yẹn tó sáré fún ẹ̀mí ẹ̀. Ẹ wá ní olóṣèlú kan múra 2027 ó kóra 2027 jọ nígbà tí orílẹ̀-èdè ò dáa ó múra ìmúra àyà ló mú Ọlọ́run our God irú olóṣèlú bẹ́ẹ̀ tó tí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí àwọn ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ń ké tantan yìí tí ò kàn tó dẹ̀ múra oh God Ọlọ́run tó dá ilé ayé á dìde ẹ̀san lórí irú àwọn ìkà olóṣèlú ta ní lórílẹ̀-èdè yìí. Ẹkún gbọ́n mi orílẹ̀-èdè oh God bí pé wọ́n ṣépè àdarí fún wa ni ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà náà káwa náà gbára wa là àwọn èèyàn náà tó bá ti di àsìkò ìbò yẹn náà wọ́n máa lọ gba ráìsì agolo kan wọ́n lọ máa gba gàrí agolo kan wọ́n lọ máa gba kúlíkúlí alólóṣèlú kan bàdàn gbà yẹn tó ń pín kúlíkúlí àti gàrí wọ́n tuntun wá ti máa kó kúlíkúlí àti gàrí jọba ẹ̀ dé 2027 àwọn kan dẹ̀ máa gbà oh God. Ó lágbára. Tá a bá dákẹ́ ká má rò pé nǹkan tó ti dé Kwara State ìgbà mélòó náà fi wọ Ìbàdàn ìgbà mélòó náà fi wọ Ọ̀yọ́ ìgbà mélòó náà fi dé Èkó ewu ńlá rèé ìṣẹ̀lẹ̀ kan dẹ̀ máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láìpẹ́ ìṣẹ̀lẹ̀ tó lágbára ni. Ìṣẹ̀lẹ̀ tó lágbára kan fẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Irú ìṣẹ̀lẹ̀ wo kí wá sí? Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó lágbára kan. Ìṣẹ̀lẹ̀ tó mú ewu dání ni o. Ìṣẹ̀lẹ̀ tó mú ewu dání ni o káwọn ẹlẹ́ṣọ́ ààbò kó jẹ́ dìde. Ìṣẹ̀lẹ̀ tó mú ewu dání ni bẹ́ẹ̀ ni. Ọ̀nà àbáyọ ni káwọn elétò ààbò dìde. Wọ́n dìde ni tí àwọn olóṣèlú wa bá dẹ̀ káwọ́ gbénú tó Olúwa bó ṣe gbọ́ gbígbé àwọn ọmọ Ísírẹ́lì ní Íjíbítì á gbọ́gbé wa náà ṣùgbọ́n àwa wòlíì ò gbọdọ̀ dákẹ́. Ó lágbára ó dáa pẹ̀lú gbogbo àwọn àlàyé yìí màá fẹ́ kẹ́ ẹ súre fún àwọn ọmọ Ọlọ́run ní gbogbo àgbáyé tó ń gbọ́ yín lásìkò yìí
kẹ́ ẹ súre fún gbogbo àwọn tó nípinnu rí fún ilẹ̀ yìí wípé kó gun àtẹ̀yìnjá mọ́ jà wá. Jésù gbogbo lákòókò gbogbo àwọn olóṣèlú tó sì nípinnu rere fórílẹ̀-èdè Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ láti ṣe. Gbogbo àwọn tó wá nípinnu tó yẹ pé àpò wọn náà ń jà fún, Olúwa á bá wa fà wọ́n tu nílẹ̀ alààyè. Àmín. Ìyẹn bẹ́ẹ̀. Mo gbàdúrà fún gbogbo ènìyàn, ẹni tó fi àánú ẹ̀ tó fi wá mi rí, ẹni tó pè mí nínú àánú ẹ̀ àtọ́jú rere ẹ̀, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ohun tó ń bẹ Ọlọ́run fún pé ọdún yìí máa tún lọ, Ọlọ́run ẹni tó pè mí, the God of Abraham, Isaac and Jacob, ó yọ̀ǹda ẹ̀ fún ẹ lórúkọ Jésù. Àmín. Sọ́mọ ló ń wá ni àbí nǹkan tó tiẹ̀ tí ò ṣe fowó rà kan ló ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀ fún ẹ. Àmín. Ẹni tó yí gbé abẹ́ yé Obedi-Odomu padà láàrin oṣù mẹ́ta, mo pàṣẹ yípadà ọ̀tun. Àmín. Yípadà rere kó dé bá ayé rẹ lórúkọ Jésù. Lẹ́rí ọ̀rọ̀ ara ẹ̀ tó wà tó ní òye ẹ̀, o kò bá dáa kó tó àwọn. Bembeyeke TV kọ́ ni eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbààyè, òun ni ẹ máa wò.